Gbogbo èèyàn followers mi lọ́tùn lósì láti Nàìjíríà títí dé diaspora yẹn kú àṣepọ̀ ọdún o. A kú àbáyọ ọdún tuntun, a dúpẹ́ o. Ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o. A ní sọmọ nínú ọdún karùn-ún lágbára Ọlọ́run Elédùmarè. A ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ìjàre ìbá mi wíṣ ọ̀rẹ́ mi o. Tóyin ọmọ Adégbólà Asewo kó lọ sí yunifásitì àbí yunifásitì. Mecca àwọn èèyàn kan jẹ́ méjèèjì. Torí mẹ́gbọ̀ òyìnbó, èèyàn kan bá ti jẹ́ nínú méjèèjì mọ́ sọ ni kó o mu nínú rẹ̀ kó o mu sínú òyìnbó ọ̀dọ̀ rẹ̀. Ìbá mi wíṣ ọ̀rẹ́ mi ni mo wí. Wákàtí lábátán. Ìbá mi wíṣ Tóyin Asewo tó Mecca ọmọ Adégbólà. Ìjẹ̀ṣà mo dùn mọ́ pànàdà ọmọ alẹ́ ní ẹ̀tẹ́kọ̀ ọmọ ilé ní ẹwẹ́lẹ́. Ẹ̀sùn ọmọ gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà yẹlẹ́jẹ́ láyé àtijọ́ ni o. Góòlù lọ̀gẹ̀dẹ̀ lẹ́kọ́. Góòlù àti dọ́là àti pàǹsálì lọ̀gẹ̀dẹ̀ lẹ́kọ́ wọn ní bá rọ̀gẹ̀dẹ̀ lẹ́kọ́ á ní dọ́là lọ́wọ́ á ní pàǹsì lọ́wọ́ kí ẹ tó rọ̀gẹ̀dẹ̀. Ìbá mi wíṣ ọ̀rẹ́ mi kú ọdún o. Ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Wọ́n ní sọmọ nù ọmọ Adégbólà ọkùnrin á balẹ̀. Ó yẹ ká rojú olóore káyé. Ká sọ̀tòṣìkà náà pẹ̀lú Tóyin Asewo tó Mecca abiyamọ lọ́jọ́ ogún lè yèyé lùwà abiyamọ lọ́jọ́ ọjà. Ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ó ní ikú lójijì, ó ní mọ bòjì ọmọ, ó ní mọ sàárè ọmọ. Ọ̀rẹ́ àdáyọ̀ nínú tíátà, ó ní dẹni ẹ̀yìn lórúkọ Jésù mo gbàdúrà fún ẹ. Long life and prosperity. Tóyin ọmọ Adégbólà èyé Ekiti Parapo rẹ̀rẹ̀ á lóhun pé lóhun kẹjá mọ́ láyà òun ló wíṣ rẹ̀ happy birthday to you.